Ẹgbàròdé. 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 Oroye. Mo kí gbogbo jókòó. Wọ́n dákẹ́ rẹ̀. Ọ̀pọ̀ àtẹ̀lé àtẹ̀bọ̀. Ẹkú palẹ̀mọ́ tó. A ṣe pípọ̀. Ìrẹ́ dé ibi ẹ̀ tí o. Àrí tí àrí náà rí nù àrí tí a ṣẹ́kù. Ẹ̀yìn ọdún yìí, owó ọmọ àlàáfíà mi gúgù. Oníwá ọmọ ọrọ̀mọ bí o. Oníwá wọ́wọ́rọ́wọ́. Oníwá kò àríkò. Ire owó ilé ọmọ ayálé oníkálukú wa. Àlí tí èyí fún dágbére fáyé o. Ọlọ́wọ́ ẹ̀rẹ̀ kò ní sí wọ́n jẹ́ nù. Ìwọ kò sí ìwọ̀ta máa lùgbé ajalè onílàsán. Àlàyé mi nìkan àkọ́kọ́ padà náà. Gbogbo àwọn olóyè pátápátápátá gbogbo ààrẹ kọ́fọwọ́ pa owó abẹ́rẹ́ kìí tóbi o. Èyí a sì ń tẹ̀lé náà ọ̀dà ẹ̀fún má pọ̀wọ́ yẹ fún pọ̀wọ́kọ̀ ní jáàsì. Àárín yìí pẹ́. Gbogbo àwọn olóyè wọn ti sùn náà, wọ́n rí náà wọ́n rí lò. Gbogbo àwọn olóyè wọn kò pàṣírí gbogbo àwọn bàbá wọn tó kò yẹ ṣùgbọ́n náà kò pàṣírí wọn náà bẹ̀rẹ̀ sí wọn. Wọ́n máa ń gbọ́ bẹ̀rẹ̀ lọ sí ọba àkọọ́lẹ̀. Olóyè làdúrà ìgbókò. Olóyè làmúkà kẹ̀kọ́. Bọ́ọ̀lù ọ̀lọ́mà tó kò fọ́tí. Èkó wọn làmú máa gbà. Etí ọ̀tẹ́. Àníyàn jẹ́. Kéyìí mọ̀ di alága o. Oyeye ìyá àkùdé ni ilé gbogbo ọ̀rọ̀ ojú ọ̀nà wọn lẹ́yìn wọ́n di olówó lágbàdo wa. Ọ̀gá mi àná orí ogbóló kan ẹ má torí ẹ̀ lánìí o. Orí gbogbo àwọn olóyè gbó orí wọn gbó sáàrin wa anora wa pẹ́ bí orí àgbà. Ọkọ̀ tó lẹ́fún máa ń dọ̀gbé lẹ́fún máa ń dọ̀gbé wa. Kí ló dé? Ojú òní ni dáadáa mèremère tó tó máa rí ojú arówó ọlọ́mọ aráàlá tó máa rí ẹ̀yà kò tó yẹ. Ọdún bàbá jalè. Ọ̀rọ̀ ẹ̀ tẹ̀ lábíà, oríje, ó tẹ̀lé ìrìje, oríje. Ìlàwọ̀ ẹ̀wọ̀n yóò bèèrè. Ó ti yan. Àlàáfíà. Ṣé fọ́ sí? Ṣé fẹsẹ̀ sí? Ṣé fẹ́ra sí? A fẹ́ gbé fún ọ. Ìlọ o. Ìlọ o. Epa ode. Epa ode. Epa ode. Kékeré o. Alákẹ́ni mọ̀ sọ mọ́ ní ààrẹ ìyáṣẹ́
kí ni wáyé báyà ẹ̀rọ lónìí owó ọ̀tọ́mọ ọlá òun ló fẹ́ jẹ lónìí kò ní jẹ́ kó fi kú kò ní jẹ́ kó fi rìn kò ní jẹ́ kó fi rágó kò ní jẹ́ kó fi wòsì kò máa jẹ́ fi lówó lọ́wọ́ ìwọ́dé ńláńlá mọ́tò ńláńlá gbogbo tí wọ́n ṣe láyé yìí tó dára gbogbo ẹ̀ ló wọ́n máa ṣe wàá jẹ́ wàá fi lọ́dọ̀ ìbò wàá jẹ́ àwọn èèyàn ńlá làwọn á mọ̀ wàá jẹ́ obìnrin tó mọ̀ tẹ́lẹ̀ mo máa dé ó máa fẹ́ ẹ gbogbo wọn mo máa náwó fún ẹni ojú kì í ṣe di òrèrè ojú owó ò ní sí ọmọ ò ní sí ẹ ó ní jẹ́ kó kábàámọ̀ ìdílé ò ní kábàámọ̀ lórí ẹ Jésù Kristi olú àwa. sọlá láìla ìlàlá mọ́mọ́dú làṣìlá sọlá láìla sọlá. Bàbá ìsàlẹ̀. Ọ̀ní jẹmọ́ kú, ọ̀ní jẹmọ́, ẹ jẹ́ fún yìí, àfúnú, àfúnọ́lá, àfúnní, bẹ́ẹ̀ ni mọ́ni fún yìí. Ìbá mọ̀, ẹ̀sà. Àṣẹ tó bá fẹ́ sọ báyìí àṣẹ wọ́n fẹnu ṣe pé òun wà níbi àṣẹ. lẹ̀kẹ̀ owó lẹ̀kẹ̀ ọmọ òun lọ́wọ́ ọrùn ẹ̀ lẹ́nu lẹ̀kẹ̀ ẹjọ́ lẹ̀kẹ̀ òfò kò ní wọ ọrùn ẹ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ayé kò ní wọ ọrùn ẹ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìjọba kò ní wọ ọrùn ẹ̀ ìran ìjọba ò ní da o òkè ènìyàn náà ò ní da ayé náà ò ní da bó ṣe máa rí fún ènìyàn Jésù Olúwa bàbá aṣẹ́gbẹ́ lọ. Onídàdé ọ̀rùn, onídàdé òfò, onídàdé òfò. Gbọ́nà ọmọ mi gbọ́nà bàbá. Gbọ́nà ọmọ mi gbọ́nà. Gbọ́nà ọmọ mi gbọ́nà. Ìwé ló dáka ìtàn bẹ́ẹ̀ sí i. Èpàròdé. Èpàròdé. Ọba nígbàdé. Gbogbo nǹkan ọmọ máa lọ dédé mi. Ayé àdá tí mo ṣe wà tẹ́lẹ̀. Ṣé àròjù tó bá gbóyè yìí? Gbogbo agbóyè náà, àròjù. Wọ́n ní kò ní jẹ́ kó jó.
díẹ̀ káàtó ó sanwó lẹ̀kẹ́ ó pé. lẹ̀kẹ́ yá yìí. ọmọ jana kọlu tó àná rẹ ọdẹ yìí. oye bẹ́ẹ̀ àwọn ìlẹ̀kẹ̀ ọ̀tọ̀. oyè rẹ ẹ̀mọ́ pé sọ̀rọ̀ fẹ́ ènìyàn ikú ọ̀ní wọ̀rọ̀ fẹ́ àrùn ọ̀ní wọ̀rọ̀ fẹ́ ẹjọ́ ọ̀ní wọ̀rọ̀ fẹ́ òfò ọ̀ní wọ̀rọ̀ fẹ́ owó ní má wọ̀rọ̀ fẹ́ òní ní gbèsè ọ̀ràn gbogbo bíbí ìjọba ti ń gbà olùgbà ilẹ̀ máa jẹ́ àdúgbà ìrìntà ìrà gbogbo bíbí ìjọba ti ń dé ẹ máa gba ìrìn àbùkù ẹ̀tẹ́ ó kéré ó tóbi kò ní kàn yín lẹ̀kẹ́ náà bá ti ń wọ̀ràn fẹ́ èní àṣẹ ti wọ̀ràn fẹ́ gbogbo bíbí ìwé ọba ti dé ọba ti ń sùn ìwé náà máa rí bẹ́ẹ̀ a máa ṣẹ bẹ́ẹ̀ wọ́n ní wọn igbá búburú inú abọ́ rẹ̀ ilẹ̀kẹ̀ lábàgbàlẹ̀ ìsọ̀rọ̀ àdúrà lọ́mọ ń ṣe wọ́n ní kọ́ iṣẹ́ pè gbogbo yín gbọ́ ọ̀tún bàbá sàlẹ̀ baálẹ̀ ẹ̀ ń gbọ́ ilẹ̀kẹ̀ lónà bá ti gbóyè lábà ti gbélẹ̀ sọ̀rọ̀ àti ti wọ̀rọ̀ fúnra rẹ̀ àṣẹ náà ti lọ inú fúnra rẹ̀ ìyẹn bá ṣe yá ń bà á gbà àìgbọ́ gbogbo inú abọ́ rẹ̀ àdúrà ní kí wọ́n ṣe ẹ̀ gbọ́dọ̀ ṣẹ́ ìpè ìpìlẹ̀ bá ṣe pé wọ́n bá sọ àárọ̀ ẹ̀ ń bọ̀. ọjọ́ líle ṣé kọ́ lọ Báwa nílò ó ti pé mé àtúnṣe mi nígbà sí ó ti pé mé gbẹ̀yìn. ìyẹn tó bá wù fún yàrá ọ̀gbọ̀n yàrá. kí mo ká tó lè rí jẹ́ inú ìyọmọ ẹ̀jẹ̀ tán aburú kiri tóbi kò ní kàn à ń jo ìtàn à ń lọ ríra ní ọgbà ẹ̀wọ̀n kò ní jẹ́ tẹ̀rẹ̀ à ń jo ìtàn à ń lọ ẹjọ́ kò ní jẹ́ tẹ̀rẹ̀ ẹ̀ ṣe rírí. ló tán mí rè yí o. rọ́pò mi ò tún tajà tiẹ̀. àwa gan la ní ìkáyé AEF TV mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ gbogbo ayé ló ń fẹ́ tiwa. ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń polówó ọjà wọn lórí AEF TV. FTV mi ò lè gbé kó ń bẹ̀ rárá o. èmi àti iléeṣẹ́ tẹlifíṣàn yẹn àjọlẹ̀pọ̀ ni.